wa tí wọ́n wà níkàlẹ̀. A fẹ́ bẹ̀rẹ̀ ètò náà ní kùdùkùdù. A fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní pẹrẹu. Ṣùgbọ́n kí a tó bẹ̀rẹ̀, àdúrà ni ọ̀pá onígbàgbọ́. A fẹ́ fi àdúrà bẹ̀rẹ̀. Nígbà tí màá pe arábìnrin Adéọlá láti wá gbàdúrà náà fún wa. Baba yẹ ẹ̀fẹ̀ sí. Ọlọ́run àdúgbò ẹ̀rí kan tó fi pàpàlú àti ìdí olúwa ìgbà yẹn wọ̀. Wọ́n ṣe ní ọba tó ní bẹ́ẹ̀ ẹ̀kọ́ tí wọ́n sì kọ́kọ́ tó kọ́ olúwa ìgbà yẹn wọ̀. Bí wọ́n ṣe tẹ̀síwájú nítorí olúwa ìgbà sọ́kùsù. Orúkọ tá a bá máa ṣí olúwa ìgbà pẹ̀lú wọn. Ẹ̀ṣẹ̀ tí a bá ti ṣe olúwa dára kí o ṣe. Okòwò tí a bá ti ṣe lòdì sí ọ̀rọ̀ olúwa ìgbà. Ọjọ́ kìí jìnnà kó má di òwúrọ̀. Ìní ni ọjọ́ tí a ti polongo rẹ̀ láti ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Òní náà ni ọjọ́ Masọyinbo ẹ pàtẹ́wọ́. Kí a tó bẹ̀rẹ̀ ètò, a máa kí àwọn òbí wa tí wọ́n wà níkàlẹ̀ àti àwọn tó wò wá lórí ìtàkùn àgbáyé ẹ pàtẹ́wọ́. A ti fẹ́ kí àwọn olùkọ́ wa àti àwọn akẹ́kọ̀ọ́ ẹlẹgbẹ́ mi náà ẹ pàtẹ́wọ́ fún ayé. Wọ́n sì bí ìwọ̀n ṣùgbọ́n a máa kí aláṣẹ àti olùdarí ilé ẹ̀kọ́ wa arábìnrin Fúnṣọ́ Aya Adégbọlá. Níbẹ̀ mo tún lè máa kí olùkọ́ Masọyinbo.
Kí a tó bọ́ sínú ètò, àwọn akẹ́kọ̀ọ́ ní ìtanijí ráńpẹ́ tí a fẹ́ ṣe fún ẹ̀yin tí ẹ̀ ń wò wá. Báyìí máa pe Ọmọbọ̀sọ́lá àti àwọn ikọ̀ rẹ̀ kí wọ́n máa bọ̀. Ìrọ̀lẹ́ pa Yorùbá ò lè pa mí. Ìrọ̀lẹ́ pa Yorùbá ò lè pa mí. Ìrọ̀lẹ́ lọ́la báyìí, àwọn ẹ̀jẹ̀ tó kọ́. Ìrọ̀lẹ́ pa Yorùbá ò lè pa mí. Àwọn Yorùbá wọ́n ní ọmọ tó sọ eléyìí, ó sọ àpò ìyàtọ̀. Mo taka òṣìṣẹ́ èmi ò ní dá ẹni bàbá tèmi o. Òní yìí gan-an ni ọjọ́ pé tí lálà olù àbùtùkù òwú nígbà tí ọ̀gbẹ́ni Ọlálékàn yóò máa ṣe ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́, olùkọ́ àti àwọn òbí lórí ètò Masọyinbo. 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 Ẹ káàárọ̀ ẹ̀yin àlejò wa, òbí wa, akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́. Ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sí orí ètò yìí. Gẹ́gẹ́ bí àwọn ọmọ wa ti sọ ráńpẹ́ láìpẹ́ yìí, a ti retí èdè tipẹ́tipẹ́, a lè ti polówó ẹ̀ lórí àwọn àgbáyé yìí. Àwọn ìlọ ẹgbẹ́ ìwọ ní ọdún yóò tó aká òwúrẹ́ àti àwòrán ẹ̀yìn ọmọ ìròyìn tó ń wá ní ìròyìn alágbèéká ẹ̀kọ́ tó ẹ̀ka tó ọmọ ẹ̀dá. So, gbogbo èmi gbogbo so àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní tí ó kàn báyìí ní pé a fẹ́ fi ó dàbí tí wọ́n di bíi méjì gan. A lè pè wọ́n ní olùkọ́, a lè pè wọ́n ní atọ́kùn, a lè pè wọ́n ní ẹni tí à ń wò lókè gẹ́gẹ́ bíi pé àwòkọ́ṣe tí ó fẹ́ kó wa jọ lénìí tí a fẹ́ wòran wọn tó fẹ́ fún wa ní àwọn ẹ̀kọ́ ìkan òjọ̀ kan nípa èdè wa. A sì gbàdúrà wípé lágbára Ọlọ́run àní fìdí rẹ ni gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan àti iléèwé, torí àbá níparọ́ ìyànjú lórí kíní ìpọ̀ láti lọ́jọ́ mẹ́ta o. Ọ̀pọ̀ rẹpẹtẹ ní àìsọpá àsùn ni, ṣùgbọ́n bá tí ẹ sùn à ń fi ẹ̀mí lálà rẹ̀ wípé ká ṣàṣeyọrí lẹ́nu. Mo lè nígbàgbọ́ pé a ṣàṣeyọrí. Àwọn ká di dájú pé ká mọ́ fòyà pé kò sí egungun ní kò sí kókó nínú ẹ̀kọ́ wa pé yóò ṣe é mú gerege. So ẹni tí à ń sọ náà ni Ọlálékàn Fábílọ́lá, atọ́kùn ètò Masọyinbo tí ọ̀pọ̀ lọ́gbọ́n ti máa ń wò lórí ìtàgé àgbáyé. Ẹ fi ìtàgé sí. Ẹ ṣe ẹ fi ìtàgé sí. Ẹ káàárọ̀ o. Ṣàlàáfíà ni o. Ó ṣeé ṣe kí n má tí rí ilé ẹ̀kọ́ tó jẹ́ wípé adé tí ara àwọn akẹ́kọ̀ọ́ balẹ̀ bíi tiyín. Torí tẹ́lẹ̀ tí mò ń wò pé báwo la ṣe máa ṣe báyìí, torí bó ṣe máa ń rí gbogbo àṣà lọ́lù, ṣùgbọ́n nígbà tí mo débí tí mo wọlé tí mo rí tí gbogbo ẹ ṣe lọ, mo mọ̀ pé èmi máa dùn fún wa láṣẹ ìgbìmọ̀. Nípa tí wọ́n fúnra ní orí mi wú àti wípé arákùnrin wa tí wọ́n kọ́ wá láti sọ̀rọ̀,
ṣe rí pé a ti ní ọjọ́ ọ̀la báyìí nítorí bí wọ́n ṣe ń sọ èdè Yorùbá ó ṣeé ṣe kí àgbàlagbà àwọn tábàwọ Masọyinbo dáadáa àṣà àti rí àwọn àgbàlagbà tán ti dóbi gan tán lè sọ Yorùbá tí arákùnrin yìí ń sọ. Ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún un. Lónìí a máa ṣe Masọyinbo ṣùgbọ́n ká tó ṣe Masọyinbo màá gbà yín níyànjú níṣẹ́jú kan sí méjì àwa bẹ̀rẹ̀ tí ó dáa bẹ́ẹ̀ torí ṣẹ́mọ nǹkan èdè Yorùbá tá à ń sọ yìí ó kọjá èdè ó jẹ́ bí ó ṣe yẹ kí a máa lo ìgbésí ayé wa. Tá a bá ń sọ nípa àná, òní, ọ̀la a kàn máa ń sọ ni ṣùgbọ́n ó ní ìtumọ̀ tó ju bí a ṣe ń pè lọ. Ó ń sọ fún wa nípa bí ó ṣe yẹ ká lo ìgbésí ayé wa ni. Àná kí ni ná? Téèyàn bá ná owó ìyẹn ni wípé ọjọ́ tá a ti ná kọjá bóyá a ṣe dáadáa o a bá ṣe dáadáa o àti ná ó ti lọ. Ìyẹn ló fi dàbí wípé wọ́n sọ pé ìyẹn ṣáà ti kọjá ó ti lọ torí a ti ná àná. Òní ní kéèyàn ní nǹkan kó wà lọ́wọ́ èèyàn. Mo ní owó, mo ní iṣẹ́, ìyẹn ni wípé ìyẹn ní iṣẹ́ yẹn lọ́wọ́ báyìí. Òní nìkan la ní. Òní dẹ̀ ní ó ń kà bí wákàtí níṣẹ́jú àáyá ni. Òní nìkan la ní. Àwa ní ọ̀la. Tí wọ́n bá ní nǹkan là ìyẹn ni wípé ó yí láti ìdà kan sí ìdà kejì. Téèyàn bá lówó lánàá wá ní ó máa là ìyẹn ni wípé ó máa lu sí ìdà kejì. Ibi tá a ti rí ọ̀rọ̀ fún ààlà nìyẹn. Ẹ mọ̀ nǹkan tó ń jẹ́ ààlà? Ta ló mọ̀ nǹkan tó ń jẹ́ ààlà? Ààlà àwọn tó mọ̀ ó pọ̀ ṣá. Kìí ṣe omi o. Máa bọ̀. Rárá ọ̀gá wa bẹ́ẹ̀ ni ìwọ. Ẹ káwọn méjèèjì máa bọ̀. Ó fẹ́ sọ nǹkan tó ń jẹ́ ààlà fún wa. Ààlà nìyẹn. Ààlà. Ìlà nìyẹn. Mo gbẹ́bù wa 5,000 mo máa fẹ́yàn tó bá gbàgùn. Ó yá wá sọ. Ó yá. Kí ni ààlà? Boundary. Ẹ bá mi pàtẹ́wọ́ fún. Ẹ bá mi korúkọ ẹ̀. 5,000 wọ́n máa korúkọ ẹ̀ wọ́n máa fi ọ̀sẹ̀. Ìyẹn ni wípé nǹkan tá a bá ṣe lónìí ta ni la máa là sí lọ́la. Tẹ bá kọ́ Yorùbá dáadáa lénìí, tẹ bá kàwé yín dáadáa lénìí tẹ ní ẹ máa là sí pegedé ní ọ̀la. Ọ̀la tá a dẹ̀ ń sọ kìí ṣe ọ̀la ọjọ́rú o. Ṣé ẹ mọ̀ pé ọjọ́ ọ̀la náà ni ọ̀la. Ìdí nìyẹn tí ò fi sí ọ̀rọ̀ míì fún future ní Yorùbá ju ọ̀la. Nítorí nǹkan tó bá ṣe lónìí tó ní ló máa là sí lọ́la. Ìní tẹ́ níyì ẹ kàwé dáadáa o. Kẹ́ lè là sí nǹkan tó dáa tó bá dọjọ́ ọ̀la. Lónìí náà tẹ́ ní ẹ sọ Yorùbá dáadáa o. Kẹ́ lè là sí sísọ Yorùbá tó yọrantí tó bá dọ̀la. Ó yẹ sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín Masọyinbo. Ó dáa fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Ẹ mọ̀ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan la máa ń ṣe. Ṣùgbọ́n kí lọmọ ilé ẹ̀kọ́ fẹ́ gbẹ̀lẹ́gbẹ̀ kan ṣe? ń gbọ́ kí ló fẹ́ gbẹ̀lẹ́gbẹ̀ kan ṣe?
Ta ló sọ kọjá ọ̀la kí lọ́wọ́ lẹ́ẹ̀kan fẹ́ fẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ṣe ìdí nìyẹn tá a fi sí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ó fẹ́ sọ nǹkan tó fẹ́ fẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ṣe ó fẹ́ sọ ó yá máa bọ̀ ẹ bá mi ẹ jọ ẹ jẹ́ kí a fẹ́ sọ̀rọ̀ nínú à ń sọ. Ẹ bá mi pàtẹ ọ̀bù ṣe ní àjọ nǹkan tí ò bá tí ì jọ ló ń dájọ fún àbí nǹkan tó bá ti jọ kí ló dé tó ń dájọ nǹkan tó ti jọ. Ṣé àjọ ló máa fi dá ni. Ó ti sọ òyìnbó ẹ bá ń pàtẹ́wọ́ fún ìgbọ́n kó máa ó ti sọ òyìnbó. Ó dà olùkọ́ wa wọ́n máa fún mi ní èèyàn kan náà tí ẹ gbàgbọ́ pé lára àwọn akẹ́kọ̀ọ́ yín tó yọrantí tó máa kọ́kọ́ wá síbí láti wá ṣe Masọyinbo. Àwọn òbí wa náà ẹ máa ṣe Masọyinbo lénìí o. Ó di dandan káwọn náà ṣe Masọyinbo. Ó di dandan. Torí àti ilé ìta pé wọ́n máa ṣe Masọyinbo. Ẹ ti lérí léta. Ẹ ti fi léta pé wọ́n máa ṣe Masọyinbo. Ó dáa ó yá. Ẹ jẹ́ n kọ́kọ́ pé Adéṣẹwà Adéyẹyè. Adéṣẹwà Adéyẹyè. Ẹ pàtẹ́wọ́ fún Adéṣẹwà bó ṣe ń pè. Adéṣẹwà Adéyẹyè. Bẹ́ẹ̀ni orúkọ rẹ̀ nìyẹn. Ó máa kọ́kọ́ fà mí sórí orúkọ ẹ tó bá ti ń jókòó. Ẹ bá ń pàtẹ́wọ́ fún. Àkílódé tó ń wò mí bẹ́yẹn. Mi ò ní kó jókòó, ó yá jókòó òṣèré. Kó má dà pé mò ń kó láyà jẹ. Mo kàn ń ṣeré ni. Ó máa gbé sẹ́nu dáadáa. Ó dáa. Ṣé a mọ̀ pé Masọyinbo ò pé láìsí èèyàn kan? Kò pé. Òun lọ̀rẹ́ aráàlú. Òun ni ó dáa jù lórí ètò Masọyinbo. Tó jẹ́ tẹ́ bá ti wo Masọyinbo, olófòfó yẹn, ó máa ń ràn yín lọ́wọ́. Jóun ló ń parẹ́ ni, ó dẹ̀ ń ràn yín lọ́wọ́. Ẹ jẹ́ bá mi pàtó fún olófòfó. Má pa owó ọmọlọ́mọ rẹ púpọ̀. Adéṣẹwà. Fàmì sórí Adéṣẹwà. Rèmíredò ṣọ́gbà. Àwọn gan tí ò mọ̀ gan wọ́n sọ pé ó gbà. Ẹ má ṣọ̀tẹ̀ o. Ọmọ ìyá mi kí lorúkọ ẹ jàre? Adéṣẹwà Adéyẹyè. Adéyẹyè. Láti bo ló ti wá? Àti ìlú Ọ̀yọ́ ni mo ti wá. Ìlú Ọ̀yọ́? Bẹ́ẹ̀ni. Ẹ̀kọ́ kí ló wà ní ilé ẹ̀kọ́ yìí? Mo wà ní ẹ̀kọ́ girama àgbà àkọ́kọ́. Kí ni ìdí tó fi fẹ́ràn ilé ẹ̀kọ́ yìí gan-an? Láàkọ́kọ́ náà, ibẹ̀ ni bàbá mi ti ṣiṣẹ́ tẹ́lẹ̀. Wọ́n dẹ̀ ṣiṣẹ́ níbẹ̀ fún bíi ọdún 15. Tọ́n bá lè dúró ní ilé ẹ̀kọ́ yìí báyìí, ó túmọ̀ sí pé ó dára gan, wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ síbẹ̀. Àti pé àwọn ẹni tó ti jáde níbẹ̀, mo ṣe ń rí wọn ní ìlú, wọ́n jẹ́ ènìyàn tó ṣe oríire láyé.
gbogbo àwọn ẹni tó jáde ní iléèwé yìí tí mo mọ̀ ni wọ́n ṣoríire bí tí mo fi yan iléèwé yìí nìyẹn. Ó máa ń sọ Yorùbá nílé dáadáa. Yorùbá nìkan la máa ń sọ nílé. Olùkọ́ kí lẹ wá mú wọn wá bí fún? Ó dáa, ẹ káàbọ̀. Ẹ máa dá ìbéèrè 5. Owó tẹ ní báyìí 1,100 ni. Tẹ́ bá ti ń ṣe àbí tẹ́ ń ṣe àmúlùmálà èdè la máa yọ. Ó ti yé mi. Ó ti yé mi. Kí lẹ fẹ́ di tẹ́ bá dàgbà gan-an? Mo fẹ́ di òṣèré. Òṣèré? Bẹ́ẹ̀ni. Ta ni àwòkọ́ṣe yín nínú? Fúnkẹ́ Akíndélé. Ọmọ ọdún mélòó ni? Ọmọ ọdún 13. Bá ń fún ọ ní ìbéèrè àkọ́kọ́. Òǹkà o. Òǹkà o ni 70 kíni? Méjì. 70 méjì. Ó yá, kí ni 72 ní Yorùbá? Mo ń yọwó lórí òǹkà o. Bá mi yọ. 700 lé méjì. 700 ní 700. Kí ni 10? Mẹ́wàá. Ṣé mẹ́wàá ni àbí ẹ̀wá? Ẹ̀wá. Kí ni ìyàtọ̀ láàrin ẹ̀wá àti mẹ́wàá? Tí èèyàn bá fẹ́ sọ ẹ̀wá lásán, àmọ́ tí èèyàn bá ń lò nínú ọ̀rọ̀, èèyàn máa sọ mẹ́wàá. Òǹkà ni ẹ̀wá, àkópọ̀ ni mẹ́wàá. Ṣé ẹ gbé mo ràn yín lọ́wọ́ o? Ó dáa, kí ni 20? Ogún tàbí okò. Okò. Kí ni 30? Ọgbọ̀n. Kí ni 40? Ogójì. Kí ni 50? Àádọ́ta. Kí ni 60? Ọgọ́ta. Kí ni 70? Àádọ́rin. Ó yá, kí wá ní 72? Kí wá ní 72? Àádọ́rin lé méjì. Ó máa jẹ́ ìbéèrè 2léláàádọ́rin. Ó yá. Ṣé kí n dáhùn ìbéèrè yìí? Sọ ohun mẹ́ta tí a lè fi dá ọba mọ̀ ní ilẹ̀ Yorùbá. A lè fi adé, ìrùkẹ̀rẹ̀, àti ìlẹ̀kẹ̀. Oúnjẹ wo lẹ fẹ́ràn jù? Iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Ó dáa, wọn ní ìbéèrè kejì. Ó dáa, òǹkà wo ni? 63. 63. Ìbéèrè kẹtàlélọ́gọ́ta. Ó yá, kí ló sọ? Kí ni Yorùbá ń pè ní? Ṣé mo lè sọ? Sọ, Yorùbá ni. Ìmọ̀. Àbújá. Ìmọ̀. Ó mọ Àbújá. Olúwa ṣeun.
Kò mọ̀. Ṣé o kéèyàn wá? Bẹ́ẹ̀ni. Ta ni? Má sọ pé olùkọ́ ẹ̀. Fàṣẹ sí ayé mi. Ṣé tó wá sọ̀rọ̀ ń bí lẹ́ẹ̀kan? Tó wá sọ̀rọ̀ ń bí lẹ́ẹ̀kan? Bẹ́ẹ̀ni. Ní ẹlẹ́bàá lẹ́jọ́ wá? Ara ẹ̀jọ́ wá. Ara ọjọ́ wá ọjọ́ wá. Gbọ́ fàṣẹ sáyé mi. Kò sí ń bì. Ó wà ń bí, ó wà ń bí. Gbọ́. Rárá padà. Olùkọ́ ti sọ padà. Àti yọ. Ṣùgbọ́n kọ̀ wá sọ ṣeré kí ni Àbújá? Kí ni? Ó mọ̀? Ẹni agbójú okùn lé. Ta ló mọ̀? Àbújá. Ẹ bá mi pàtẹ́wọ́ fún. Ó fẹ́ sọ nǹkan tí Àbújá kò ń ṣe ká máa kọ́ padà, ó ti lọ. Kí ni? Shortcut. Ẹ bá mi pàtẹ́wọ́ fún. Àbújá. Bùjá. Ẹ ti gbọ́ wípé kò sí Àbújá lọ́rùn kí ni? Kí lọ̀rọ̀ míì fún Àbújá? Ẹ̀bú. Ẹ̀bú. Kò sẹ́bù bẹ́ẹ̀ ni. Ta ló mọ̀ nǹkan tó ń jẹ́ ìpẹ́ǹbù? Òun náà ni Àbújá. Iyán tẹ́lẹ̀ fẹ́ràn yẹn. Báwo lọ ṣe ń? Èèyàn máa gbé iṣu sórí iná. Tó bá ti rọ̀ díẹ̀. Tó rọ̀? Rọ̀. Tó jiná? Tó ti jiná èèyàn á gbé odó àti ọmọ odó. Èèyàn á da iṣu yẹn sínú rẹ̀. Kéèyàn gbé omi gbóná sí ẹ̀gbẹ́. Kéèyàn fi máa fi sínú odó yẹn tí ẹ bá ti ń gún iyán yẹn lọ. À ń gbọ́. Kò tí ì sọ tán. Kàkí. Kí ló ṣe àti inú odó ló ti máa jẹ́ ni? Akọ sínú abọ́. Èèyàn á bu ọbẹ̀ tó bá wù yẹn síbẹ̀ kí èèyàn fi jẹ. Ó yá. Ìbéèrè 4 Ẹ jẹ́ wò. Ìbéèrè 4. 94. Bẹ́ẹ̀ni. Parí òwe Yorùbá yìí. Ọwọ́ ọmọdé kò tó pẹpẹ, tàgbàlagbà kò wọ́ kèrèǹgbè. Kí má parọ́, mo fojú di ilé ẹ̀kọ́ ìgàn o. Mo ń gbọ́. Ó yá. Kò sí. Ìbéèrè 19. Ìbéèrè 19. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún? Sọ ṣeré. Ó yá. Rainbow.
Kí ni ọ̀rọ̀ Yorùbá fún rainbow? Ojú. Dúró ẹ má ṣọ̀tẹ̀ o. Ó yá. Ojú a. Ojú ayé. Rárá. Ojú kí ni? Ojú. Ojú. Oṣù. No. Rárá kí ni? Òṣùbàrè. Òṣùbàrè rè o. Dúró ẹnusu kò tún sọ wo bí èmi ni kò wò wo mí kí ni rainbow ní Yorùbá? Oṣù. Ọmọ ìyá mi. Oṣù. Wo bí. Òṣùmàrè. Ṣé Òṣùmàrè ni? Òṣùmàrè. Dúró ná. Báwo ni níbo ló ń gbé ní ṣe ilé ẹ̀kọ́ ló ń gbé? Ilé ẹ̀kọ́ ló ń gbé? Bẹ́ẹ̀. Ilé ẹ̀kọ́? Bẹ́ẹ̀. Tó bá ń lọ sí pópónà Ìwó, báwo ló ṣe máa débẹ̀ láti bí? Tó bá ń lọ sí pópónà Ìwó, báwo ló ṣe máa débẹ̀ láti bí? Mi ò mọ̀nà, ṣàlàyé fún mi. Mi náà mọ̀nà. Irọ́ ò dáa. Irọ́ ò dáa. Irọ́ ò dáa. Irọ́ ò dáa. Dúró, má parọ́, ó mọ̀nà bó mọ̀nà. Rárá, ká kò sọ ṣeré. Báwo ló ṣe máa dọ́yọ̀ láti bí? Kí ló dé? Báwo ló ṣe máa dọ́yọ̀ láti bí jàre? Ọkọ̀ dúdú là ń lò. Ọkọ̀ dúdú là ń lò kí n rí tàtà bá ti ń lọ. Ó yá. Ìbéèrè kélòó? Dúró, ìbéèrè tó gbẹ̀yìn leléyìí. Ó yá. Ìbéèrè kejìdínlógún. Ìbéèrè kejìdínlógún. Ó yá. Kí ni ládàá ní Yorùbá? Dúró. Wo bí. Ọmọ ìyá mi. Kí ni ládàá ní Yorùbá? Wo bí báyìí. Ibi báyìí. Jẹ́ kójú wa ṣe mẹ́rin. Ó yá. Kí ni ládàá ní Yorùbá? Nǹkan tá fi máa ń gun ibi gíga. Ṣé ó kò gbà? Ó yá, tó bá dúró wo bí, tó bá gbà máa dá padà. Dúró wo bí, wojú mi báyìí. Kí ni ládàá ní Yorùbá? Nǹkan tá fi máa ń gun ibi gíga. Jẹ́ fi máa ń gun ibi gíga. Wo bí. Kí ni? Ẹ máa ń pàtẹ́ wọn. Ta ló wo ládàá ní Yorùbá? Ta ni?
kò sí akẹ́kọ̀ọ́ tó mọ ládàá ta oya bàbá abẹ́jọ wá ni ẹ̀jọ wá ẹ náà ń kọjá ọmọ ẹgbẹ̀rún gbọ́ èlò lélẹ̀ èlò ni sọ́ọ́sọ́ èlò ni ọ̀sán ṣeré ìkọ̀sí á ti parí. 550. Ẹgbẹ̀rún lọ́nà 550. ẹ bá mi pàtẹ́wọ́ fún mi. Ká má parọ́ ká má jalè. Ó gbìyànjú. Ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún lẹ́ẹ̀kan sí. Kí lorúkọ ẹ̀? Adédùn. Ayéọlá. Adédùnmọ́lá. Farabalẹ̀ kákọ́ sọ̀rọ̀ ni. Kò sí nǹkan tó lé bẹ́ẹ̀ kákọ́ sọ̀rọ̀. Ó lè sọ èdè tó wù ẹ́. Kí ló pa ẹ́ lẹ́rìn? Kò sí kankan. Sọ̀rọ̀ sókè o. Kò sí kankan. Ẹ jọ̀ọ́ ẹ má ṣọ̀tẹ̀ o. Tó bá ti ń ṣí mi ò sọ pé máa ṣí o ṣùgbọ́n tó bá ti ń ṣí ẹ kákọ̀ máa yọ kíákíá. Kó bá ti ń gbà á dè máa filẹ̀ náà kíákíá. Kíákíá àròjọ́ mùsùlùkùn àbí ọmọ ìyá mi. Mo máa béèrè ìbéèrè kan náà lọ́wọ́ ẹ̀ pé kí nìdí tó fi fẹ́ràn ilé ẹ̀kọ́ yìí gan-an ní pàtó? Ó yá. Mo fẹ́ràn ilé ẹ̀kọ́ mi nítorí pé àwọn ọ̀rẹ́ mi wà ń bí àti oúnjẹ tó wà ń bí náà. Oúnjẹ? Ẹ gbọ́ kí láì fún wọn jẹ? Gbọ́ oúnjẹ? Bẹ́ẹ̀ni. Oúnjẹ ló fẹ́ràn jù? Gbogbo ẹ̀. Èwo ló yàn láàyò jù? Gbogbo ẹ̀. Tó bá kúrò tó bá lọ sílé ẹ̀kọ́ gíga kí ló fẹ́ lọ kà? Oúnjẹ. Ìmọ̀ nípa oúnjẹ. Bẹ́ẹ̀ni. Ó fẹ́ràn oúnjẹ gan-an. Bẹ́ẹ̀ni. Níbo ló ń gbé? Adéọ̀yọ́. Báwo ló ṣe máa dé Adéọ̀yọ́ láti ilé? Máa wọ mọ́tò. Máa yọ mọ́tò yẹn. Bá mi yọ mọ́tò. Ọmọ ìyá mi, owó sì kìí síbẹ̀. Téèyàn bá aṣọ ọmọ onínàkúnà, eléyìí sì lọ sáde Ọ̀yọ́, ó padà, ó lọ sáde Ọ̀yọ́, ó padà, ó lọ sáde Ọ̀yọ́, ó padà, pẹ̀lú ọkọ̀ àdágbà. Fódìdí oṣù kan, ó sì ń lọ ń bọ̀. Fún ní kò dẹ̀ dùn mọ́ mi ṣá. Ó yá. Ìbéèrè kelo, jẹ́wò. Ọlọ́run. Ìbéèrè. Ó yá, ìbéèrè kelo. Ìbéèrè kẹfà. Ìbéèrè kẹfà, ṣé ti rí?
ẹwù nǹkan tá à ń ṣe. Ó yá, kí ni eléyìí? Ìka ọwọ́. Ìka ọwọ́ lélẹ̀, ìka ọwọ́ lélẹ̀, ìka ọwọ́ gbogbo ẹ̀ ló lórúkọ, àbí? Kí wá ní eléyìí? Wó bí ọmọ ìyá mi, èmi ni kò wò, ojú lọ̀rọ̀ wà, ojú lọ̀rọ̀ wà. Ó yá, kí leléyìí? Kí ni? Ó dà, kí leléyìí? Eléyìí kúrúmbètè. Kúrúmbètè. Kí leléyìí? Òrùka ẹni, àbí? Kí leléyìí? Ó ga jù wọ́n lọ. Kí leléyìí? Kí wá leléyìí? Ẹ dúró, ẹ má ṣọ̀tẹ̀, ẹ ní sùúrù. Kí leléyìí? Kí ni? Tó bá sọ̀rọ̀ mo máa yọwọ́ ẹ̀ o. Rárá o. Kí ni? Ẹ dúró. Kò sọ. Má sọ. Kò sọ. Má sọ. Tí ó sọ ni kò sọ. Kò sọ. Ọ̀tẹ̀ dé. Ó ní àtàǹpàkò ní. Kí ni? Ó yá sọ. Kò tí ì sọ náà. Yóyá, ó ti lọ. Ìbéèrè kí ló jẹ́ o? Jẹ́ kí mo béèrè àbúdá. Ó sọ béèrè. Ìbéèrè. Méjì dín. Ní kíni? Méjì dín ní. Ṣé 68 ló fẹ́ sọ? Ọgọ́ta. Kí ni ọgọ́ta? Kí ni ọgọ́ta? Ilé. Ọgọ́ta. 60. Ẹmọ̀ náà, àmì yọ náà yẹ. Mi ò sọ bẹ́ẹ̀, mo sọ nàákọ̀. Ẹ̀gbọ́n ẹmọ̀ náà, ẹ̀gbọ́n ẹmọ̀. Ṣé ìyẹn máa sọ pé ẹmọ̀ náà? Kò sí ọ̀tún sọ ọmọ ìyá mi. Ó yá, 68 jàre. Kí ni 70? Kí ni 70? Àádọ́rin. Ìbéèrè kejì dín. Àádọ́rin. Ó yá. Dárúkọ oríṣi ẹyẹ mẹ́rin tí o mọ̀. Jẹ́ pé ṣẹ́rí bó ṣe rọ̀. Adìẹ. Tòlótòló. Rárá. Yìí ṣe rẹ̀ ẹyẹ lásán. Rárá, ẹni sòrò. Àṣà. Ó dà. Àti. Àtàbà. Ẹni sùúrù. Ó yá. A ti sọ àkàbà lẹ́kọ̀ọ́ náà sí ààrẹ. Ó yá. Sọ ìkẹrin máa fún ẹ. Ó yá. Ẹyẹlé. Ó yá.
Jẹ́ wo 100 kí ni 100 ní Yorùbá? Ọgọ́rin. Ọgọ́rin. Ọgọ́rùn-ún. Lóyà. Sọ ohun mẹ́rin. Ohun mẹ́rin tí a lè jẹ láì gbà ti ẹnu. Ẹnu. Ẹni sùúrù ṣẹmọ̀, èèyàn lè jẹ ayé láti rí jayé. Lóyà sọ nǹkan mẹ́rin míì tá a lè jẹ tí ó ń ṣe oúnjẹ. Mo mọ̀ kó fẹ́ràn oúnjẹ, mo fẹ́ràn oúnjẹ, mo fẹ́ràn oúnjẹ. Nǹkan mẹ́rin míì tá a lè jẹ yàtọ̀ sí jẹun àti jayé. Owó. Èèyàn lè jowó bẹ́ẹ̀ni. Èèyàn lè jowó ó yá. Ìbátí. Ó di méjì, ó kù méjì. Ìyà. Èèyàn lè jẹ ìyà. Ó di mẹ́ta, ó kẹ́ ọkàn. Wóbí. Ìkó. Bóyá fẹ́ ọkàn sí. Ṣebí àníkọ̀ kákọ̀ ká. Ìbéèrè kelo. Méjìlélógójì. Ìbéèrè kejìlélógójì bóyá kí ni yẹn? Lọ́fin. Ó fẹ́ràn oúnjẹ, ó yẹ kó lè mọ fọ́ọ̀kì. Bóyá kí ni ní Yorùbá? Ṣé mo fẹ́ràn oúnjẹ? Bẹ́ẹ̀ni. Kí ni? Ṣó mọ̀? Ó yá. Kò kìí ṣe ṣíbí. Kò kìí ṣọ̀bẹ. Ó yá. Ṣíbí ni kí ni? Kò sí Yorùbá ẹ̀. Yorùbá ẹ̀ wà. Ẹni sùúrù. Ọmọ ìyá mi, máa dìde mọ́ ẹ̀, wo mi. Ojú mi ni kó máa wò, tó bá gbójú báyìí lásán. Kí ni? Àmùgà. Bóyá lónígbólóhùn. Lo àmùgà ní gbólóhùn. Mo fi àmùgà jẹ iṣu. Ó kẹyọ kan. Mẹ́rin ló ti dáhùn. Jẹ́wọ́. 89 kí ni 89 ní Yorùbá? Ọ̀kan dín ní àádọ́rùn. Bóyá kà. Kí ni
ọ̀rọ̀ Yorùbá fún. Sọ. Mi ò rí dáadáa bí sọ ṣeré. Èmi náà rí. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún bribe? Ẹni máa wò mí báyìí, máa wò mí, sórí máa wò mí gidi. Ó yá kí ni? Fi kí ni? Fi mí sílẹ̀. Bí nísùúrù. Bí àbẹ̀tẹ́lẹ̀. Kí ni? Rárá, kí ni bí àbẹ̀tẹ́lẹ̀? Kódà ìyẹn fún mi ní mi. Owó. Ó ní ìyẹn ń jẹ́ ìyẹn. Owó ẹ̀yìn. Ẹkún yìí. Mo ní kí ni àwọn ọ̀rọ̀ Yorùbá fún bribe? Ṣé ọkọ ni mo bèrè ní? Kí ni ọ̀rọ̀ Yorùbá? Ó ti sọ méjì, ẹ fẹ́ yọkan sí i. Jókòó. Rárá, má ti jókòó dìde. Ọmọ ìyá mi, ojú mi báyìí ni kó máa wò. Ṣẹ́rí gbogbo wọn ni wọ́n rí, àwọn tó ìyá wọn ni wọ́n rí, ẹ̀yin lẹ́wọ́ sọ pé wọ́n rí. Ó yá jàre, ó ti wà mẹ́. Kí lórúkọ ẹ̀? Orúkọ mi ni Fiwáṣẹ́wà Akérèlé. Ẹ̀kọ́ kelo ló wà? Àkọ́kọ́? Ẹ̀kọ́ kìíní? Ẹ̀kọ́ kìíní. Bẹ́ẹ̀ni. Òǹkà kelo? Òǹkà Sọ̀rọ̀ sókè o, sọ̀rọ̀ sókè o. Ọ̀kàndínláàdọ́ta. 49. Bẹ́ẹ̀ni. Ó yá. Pa òwe Yorùbá mẹ́ta tí o mọ̀. Ilé làá wò ká tó sọmọ lórúkọ. Igi gogoro má gún mi lójú, àtòkè láti wò. Gbá mi lọ́mọ mi kò dé ní ọlọ́mọ. Ọmọ ìyá mi, ṣé mi mo mú ẹ? Ó dá mo fẹ́ mẹ́lò mi, a máa ti bẹ̀rẹ̀. Àìṣe bí mi mo mú. Ẹ má
rí mi ò mú mọ́. Báwo ló ṣe rí ilé ẹ̀kọ́ yìí sí? Mo rí i pé ilé ẹ̀kọ́ yìí dára gan ni. Wọ́n dẹ̀ máa ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní nǹkan tó máa jẹ́ kí ayé wọn ṣe rere lọ́jọ́ ọ̀la. Gbé sẹ́nu dáadáa. Mo ti sọ. Ẹ jẹ́ ó sọ̀rọ̀, ó fẹ́ sọ̀rọ̀. Mo ti sọ. Kí ló sì sọ? Ó sọ ilé ẹ̀kọ́ yìí dára gan ni. Wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ láti ní nǹkan tó máa jẹ́ kó ṣe rere lọ́jọ́ ọ̀la. Kí ló tún kù jọ? Ó fẹ́ sọ̀rọ̀, ẹ jẹ́ ó sọ̀rọ̀. Ń gbé sẹ́nu. Mo ń gbọ́ ìjàre. Ó yá. Ó gbà. Ìbéèrè kelo. Ẹ̀tàlélọ́gbọ̀n. Ìbéèrè 33 33. Kí ló sọ? Kí ni pen ní Yorùbá? Ẹ jọ̀ọ́. Kí ni pen ní Yorùbá? Ẹ jọ̀ọ́. Dúró. Wo mi o, a sọ̀rọ̀. Wo mi, máa wojú mi, ojú mi báyìí kó máa wo mi báyìí. Wo mi dáadáa. Kí ni pen ní Yorùbá? Ẹ jẹ́ kí n gbọ́, mi ò gbọ́. Ẹni sùúrù. Jẹ́ dúró, ọmọ ìyá mi jọ sọ dáadáa. Ẹni sùúrù. Ẹ jàrí, òjòrò ti dé o. Ọmọ ìyá mi, ẹni sùúrù, ẹ jẹ́ ẹni sùúrù. Kí ló sọ? Kí ni o fẹ́ di tó bá dàgbà gan-an? Ó yá. Sọ. Oníṣègùn. Ta ni àwọn wo nìyẹn? Àwọn oníṣègùn. Mi ò gbọ́dọ̀ sọ òyìnbó. Ìbéèrè kan dín 39. Ìbéèrè kan dín ní kíni? Kíni 40? Ogójì. Bẹ́ẹ̀ni. Ó yá. Ó ṣe fílẹ̀ ó ṣe. Kí ni ní Yorùbá? Kí ni? Mi ò rí. Sọ. Kí ni mẹ́rìndínláàádọ́rin ní Yorùbá? Mẹ́rìndínláàádọ́rin. Dúró náà. Ṣé bí à ń sọ̀rọ̀ ni? Ṣé bí ọ̀rẹ́ ni wá? Ṣé
ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọn ò lè bára wọn sọ̀rọ̀ ni. Bóyá tá bá ti parí ètò. Ẹ́ Bóyá tá bá ti parí ètò. Ó yá. Jẹ́ wo 71 kí ni? Mi ti sọ. Mo gbọ́ tó sọ 70. Mi sọ. Ó sọ kí ni? Mi sọ nǹkan tẹ́ ẹ sọ. Ó yá, kí ni 71 ní Yorùbá? Ọ̀kànléláàádọ́rin. Ó yá. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún? Nickname. Bẹ́ẹ̀ni. Ó mọ̀, bá mi parí. Ọmọ mi ti sọ̀rọ̀. Kò mọ̀. Ẹ má sọ̀rọ̀. Ó yá, ẹ ní sùúrù, ó ti dá. Ó yá. Wò mí báyìí. Máa wò mí báyìí. Máa wo ojú mi báyìí. Wo bí kí ni nickname ní Yorùbá? Ó yá. Ó sì. Mi ti sọ. Kò sọ̀rọ̀. Mi ti sọ. Àbẹ́nà. Kò sọ Àgbékẹ́. Bá mi parẹ́. Bàbá mi, mo ní sùúrù. Ìnagijẹ ni. Ó ní Àbẹ̀ní. Kí ló sọ? Kò sọ ìnagijẹ. Nǹkan tí mo sọ nìyẹn. Kí ló sọ? Ẹ̀rí dúró, kò túmọ̀ nǹkan tó sọ. Nǹkan tí mo sọ nìyẹn. Ó yá, ìbéèrè tó gbẹ̀yìn. Ó yá. Ìbéèrè kèlò? Ó yá, ìbéèrè kèlò? Ìbéèrè kèlò? Kò sọ̀rọ̀ ní. Ká parẹ́. 41. Kí ni 40? Gbèsè nù. Ọgọ́ kí ni? Ogójì. Ọ̀kànlélógójì. Ó dá 1,000. Kí ni jẹ́wò? Fi wọ̀n. Ṣẹ́ríké. Ẹ má sọ o. Ó yá wo bí. Máa wò mí báyìí. Máa wò mí. Ó ní òkè. Mi sọ. Ó yá. Ó yá. Ẹ jẹ́ kí n wò dáadáa. Ẹ wò dáadáa. Ṣé o léyàn tó bẹ wá? Bẹ́ẹ̀ni, mo léyàn tó bá mi wá. Ta ni? Olùkọ́ mi. Rárá olùkọ́ ò lè bá ẹ wá láti bo.
olùkọ́ ẹ̀ ò lè bá ẹ wá. Ìyá mi ń gbà náà. Wọ́n ò bá ẹ wá náà. Wọ́n bá mi wá ní ilé kan lájọ wá. Àti ilé kan lájọ wá. Kí ló dé tí mo béèrè gan-an? Ó dáa, ṣé ẹ lè bá dáhùn? Ó dáa, mú kúrò, wọ́n rí ó ti. Wọ́n rí. Ó yá. Ó ti tán. Gbèsè ni kí ló sọ jàre? Ẹ káàárọ̀. Báwo ni? Mo wà. Kí lorúkọ ẹ? Orúkọ mi ni Ìfẹ́ Olúwa Ọdúnjọ. Láti wo ló ti wá? Láti Ìbàdàn. Ìbàdàn. Bẹ́ẹ̀ni. Ẹ̀kọ́ kí ló wà? Ẹ̀kọ́ girama kẹta. Tó bá ń ṣe tán níbí, kí ló fẹ́ kà nílé ẹ̀kọ́ gíga? Mo fẹ́ lọ gbá bọ́ọ̀lù. Mo fẹ́ lọ gbá. Àti ìbẹ̀rẹ̀. Ta ló sọ pé àti ìbẹ̀rẹ̀? Mi ò gbọ́. Tẹ́ ti jókòó. À ń tàkọ̀rọ̀ níbi tí tàkọ̀rọ̀ sọ́kọ́ ni a ti máa ń mú kíní ni. Ẹ má ṣọ̀tẹ̀, ó yá. Ọmọ ìyá mi. Owó sì kì í síbẹ̀. Èyí tó sì kì í síbẹ̀ yìí. Ó yá fún wọn ní ìbéèrè. Ẹ jẹ́ wò. 40. Tí bá sọ sí wọn máa. Ó yá. Kí ni òǹkà kélo? Àádọ́rùn. Àádọ́rùn 90 nìyẹn o. Àádọ́ta. Bẹ́ẹ̀ ni, ó kọ̀dínlá àádọ́ta. 50. Bẹ́ẹ̀ ni. Ó yá. Kí ni ó yá. Èmi kọ́. Tòlótòló. Tòlótòló. Tọ́kì tòlótòló. Ṣé àìkú ń rọ̀? Oh my days. Oh my days. Mi sọ síta. Oh my days. Èmi. Mi sọ síta. Dúró. Mi sọ síta. Ẹni dúró. Nísìrò. Gbèsèdù. Ẹni dúró. Mo gbọ́. Oh my days. Ó dà mí ò ní yọ all my days. Màá kó gbogbo ẹ̀ pọ̀ sójú kan. Màá fi yọ ẹyọ kan. Ó yá. Onda. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún? Kí ni?
Rárá mi ò ní sọ. Mi ò ní sọ. Kí ọ̀rọ̀ Yorùbá fún ibi? Àgbọ̀n. No, ó ti sọ no. Àgbọ̀n. Àgbọ̀n, ẹ bá mi pàtẹ́wọ́ fún àgbọ̀n. Eléyìí dùn ayé. Ṣé kò dùn ni? Ó dùn, ó yá. Àádọ́ta. Àádọ́rin. No. Rárá. Bá mi yọ náà yẹn, bá mi yọ náà. Kí lẹ mú? 70. Kí ni 70 ní Yorùbá? Àádọ́rin. Ó yá. Kí ni Yorùbá ń pè ní ọ̀rẹ́? Ọ̀rẹ́. Kí ni ibi ẹ wò mí. Kí ni ọ̀rẹ́? Kí ni ọ̀rẹ́? Ẹ má sọ̀rọ̀. Kí ni ọ̀rẹ́? Kí ni? Ẹgbàá. Jùmọ́. Ó yá. 51. Kí ni 51 ní Yorùbá? Ọ̀kànléláàádọ́ta. Ṣẹ̀rí mò ń ràn wọ́n lọ́wọ́ báyìí wẹ́ sọ̀rọ̀ ó. Ó yá. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún classroom? Nísù. Ó yá. Yàrá ta ti ń kẹ́kọ̀ọ́. Yàrá ta ti ń kẹ́kọ̀ọ́ wọ́n ń ṣàlàyé nìyẹn. Yàrá kẹ́kọ̀ọ́. Ìbéèrè tó gbẹ̀yìn. Ókàndínlógún. Nǹkan tá fi ń ṣe oúnjẹ. Bámi yọ. Ẹ má yọ. Mo ní kí ni pọ́ọ̀tù ní Yorùbá? Wọ́n ìkòkò. Èló lélẹ̀? Márùndínlógójì. Ẹgbẹ̀rún lọ́nà. Ẹgbẹ̀rún. Ok. Ó dà. Mo fi òkè yẹn lẹ̀ mo mú náà. Mi sọ kankan. Ṣé ẹ gbọ́. Ó dà mo gbọ́ ń tèmi. Bàbá mi, owó sì kì í síbẹ̀. Ókè. Ó yá, ẹ bá mi pàtẹ́wọ́ fún. Ó dà báyìí, a máa ṣe òbí kan. Rárá, àwọn
ẹ bá mi pàtẹ́ fún ọ. Kò wá ní ìdá kó tún máa jẹ́ tún máa ràn wọ́n lọ́wọ́ o. Ẹ kú ètò. Ẹ káàsán jàre ìyá mi. Ẹ kú iṣẹ́. Ìbéèrè tí mo fẹ́ fún yín kò pọ̀. Torí pé òbí a máa gbé sẹ́gbẹ̀rún lọ́nà. Ìyá mi ibo ni ká gbé sí? Wọ́n ti sọ bẹ́ẹ̀. Wọ́n sọ bẹ́ẹ̀. Ẹni lèèyàn fi ń kọ méje. Wọ́n sọ bẹ́ẹ̀. Ká filẹ̀ síbi tó wà. Ẹ jọ̀ọ́. Àwọn òbí nígbẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ 5. Mi ò kàn tí ẹ wá gbọ́ nǹkan tẹ́ sọ. Ẹ jẹ́ n sọ fún yín, ẹgbẹ̀lẹ́gbẹ̀ 5 àbí? Fi tí wọ́n sí ẹgbẹ̀rún lọ́nà 200. Ẹgbẹ̀rún lọ́nà 200. Èló nìyẹn? Èló ní ẹgbẹ̀rún lọ́nà 200? Igba náà ni, ẹgbẹ̀rún lọ́nà 200 náà lẹgbẹ̀rún lọ́nà 200. Ó dáa. Ìbéèrè àkọ́kọ́. Gbogbo nǹkan tá à ń ṣe, gbogbo èdè tá à ń sọ, ó wá láti ẹ̀yà ara wa àbí sísì ẹ̀yà ara wa ló ti wá. Bí àpẹẹrẹ, wọ́n bá ní èèyàn ní orí ní eléyìí, tó bá yé èèyàn lórí, ìyẹn ni wípé ibẹ̀ láti rí olórí, ibẹ̀ láti rí adarí. Ẹ fún mi ní ọ̀rọ̀ 10 tó ní orí nínú. Olórí ìjọ. Mo ti sọ olórí o, ẹ lè lo olórí mọ́ o. Tó ní orí nínú. Tó ní orí nínú. Apárí ńkọ́? Apárí. Adarí. Ó di méjì, adarí. Olùdarí. Mo ti sọ yẹn. Ẹ sọ bẹ́ẹ̀. Mo sọ. Adarí lẹ sọ. Mo sọ adarí, ó dà mo mú olùdarí, mo fi adarí lẹ̀, méjì. Gbogbo wọn ṣà ń darí náà. Gbogbo wọn ṣà ń darí èèyàn ní kí ni? Méjì lẹ́mọ̀. Mo ń ronú lọ́wọ́. Bá ń parẹ́ ń gbà yẹn. Mo ń ronú lọ́wọ́ mi ò mọ̀ o. Tí sọ. Mo ń ronú sí lọ́wọ́ ni. Ṣé kí fún yín lẹ́yọ̀ kan? Ẹ lè ràn mí lọ́wọ́. Èèyàn lè forí tì nǹkan. Ìforí tì. Ókè yẹn bá mi ókè yẹn. Ṣé mo sọ bẹ́ẹ̀ ni? Ẹ sọ. Èmi gan ò gbọ́ pé mo sọ. Ẹ lè gbọ́. Ṣé ẹ gbọ́? Ṣé ẹ rí wọ́n gbọ́ bẹ́ẹ̀? Ó yá. Ìyàrí. Ìyàrí. Èèyàn lè yarí. Bẹ́ẹ̀ni. Èèyàn lè yarí ó di 3. Ìyàrí ńkọ́? Ìyàrí, kí ni ìyàrí? Ìyàrí àbí ìyàrun? Ó náà ni ìyàrí. Ó náà ni ìyàrí olórí nù. Ó dà, ó di 4. Wọ́n ń rò lọ́wọ́, ẹ ṣe sùúrù. Ìbòrí. Ta ló sọ? Èmi náà mo sọ. Ó di 5. Mo ní 10. 5 mo sọ. Ẹ pàtẹ́wọ́ fún mi. Ẹ jẹ́ bá ń pàtẹ́wọ́ fún wọn. Ìbéèrè kejì. Kí ni Yorùbá ń pè ní ọ̀pẹ̀bẹ́? Ẹ wo bí màá jókòó síbí o. Pẹ́pẹ́yẹ.
Ó dà pẹ́pẹ́yẹ ni ẹ bá ń pàtẹ́wọ́ fún ọ. Ẹ mọ̀ tẹ́lẹ̀ o. Mo ń ronú sí lọ́wọ́ ni. Ìyẹn ni pé ẹ̀yin kọlẹ̀ sọ. Èmi ni mo sọ orí mi ló ti wá. Ó dà ẹ parí òwe yìí. Àti ra ìbọn kò tó àti ra ẹ̀tù. Ṣó ti tán ni? Ẹ parí ẹ̀. Àti ra ìbọn kò tó àti ra ra ẹ̀tù ìbọn. Àti ra ìbọn kò tó àti ra ẹ̀tù. Ra ń parẹ́. Kí ló dé tẹ̀ ń rà bọ́n? Kí ló dé tẹ̀ ń rà bọ́n? Wọ́n gbà á. Ṣé èèyàn bá yín wá? Ta ló bá yín wá? Ẹ dìde o. Ẹ dìde ara yín. Ó yẹ dìde ẹ dìde. Rárá ẹ bá wọn wá, ẹ bá wọn wá, ẹ bá wọn wá, ẹ bá wọn wá. Ṣé àwọn òbí ni wá àjọ wá ni. Òbí ni wá àjọ wá ni. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Ẹ ti parẹ́ o. Ẹ padà. Báwo lòwe yẹn ṣe yé yín sí? Ṣé kí wọ́n bá mi ṣàlàyé? Rárá o, ẹ̀yin rárá. Wọ́n ní pé ọjọ́ kan là ń ra ìbọn, ojoojúmọ́ là ń ra ẹ̀tù. Báwo ló ṣe yé yín sí? Tẹ́ ẹ bá ti ra ìbọn lọ́jọ́ kan, gbogbo ìgbà tẹ́ ẹ bá ti nílò ìbọn yẹn náà lẹ́ẹ̀mọ́ rẹ̀ ẹ̀tù. Ìgbà ó la lè lò. Wọ́n máa fẹ́ pa yín náà ni. Ìgbà ọlẹ́ lè fi báyọ̀ sọ̀rọ̀. Ó dáa. Ẹnu èèyàn máa ń fi jẹun. Tó bá ní èèyàn lẹ́nu yẹn ti pé ẹni yẹn mọ̀yàn wá ní ó lẹ́nu gan o. Ẹ fún mi ní ọ̀rọ̀ mẹ́wàá tá lè rí láti ẹnu. Mo ti sọ mẹ́wàá tá lè rí láti ẹnu. Ẹnu ẹ mú. Ẹnu èèyàn lè mú. Ẹnu ẹ gbọ̀rọ̀. Ẹnu èèyàn lè gbọ̀rọ̀ ó di méjì. Mo ń ronú sí lọ́wọ́ ni. Ó gbà ronú mẹ́wàá. Kò gbà ronú ṣèbí kéèyàn ṣé kí fún ilé ọ̀kan. Ẹ lè ràn mí lọ́wọ́. Èèyàn lè fẹnu sí. Ok. Mi ò sọ bẹ́ẹ̀. Mi ò sọ bẹ́ẹ̀. Láì ṣe àtinúmọ̀ràn. Ṣé ẹ gbọ́ ni? Ó dà fẹnu sí ó di mẹ́ta, ó kù méje. Èèyàn lè ganu sí. Ó kù mẹ́fà. Èèyàn lè yanu sí. Kí ló ń yanu sí? Wọ́n yanu sí nǹkan tí kò bá yàyàn lẹ́nu. Ìyanilẹ́nu. Ìyanilẹ́nu ó kù 5. Mo ti sọ. Nígbà wo? Èmi fẹnu sí. Èèyàn lè kú ẹnu. Ó kù 4. Pa ẹnu mọ́. Ó kù 3. Èèyàn lè yanu. Èèyàn lè panu. Olérò lẹ́yìn èèyàn lè panu. Èèyàn tún lè fọnu. Ó kù 2. Ṣebí 8 náà sọ. Ó ti pé.
Ẹ̀ka dáadáa ni ó ti pé. Ó dà, ẹ fún mi ní ọ̀rọ̀ 5 tí àmì orí ẹ̀ jẹ́ dòrémí. Dòrémí. Kò lè tó. Ọ̀rọ̀ kan ni o. Ọ̀rọ̀ kan. Ṣé kí n fún yín lẹ́yọ̀ kan? Ẹ ṣàpèjúwe. Ìṣesí. Kò lè tó ńkọ́? Kò lè tó. Sílébù ni ìṣesí. Ṣùgbọ́n àkọpọ̀ là ń kọ. Àkọ́pọ̀ náà ni. Kò ṣé ti ń gbọ́? Ó dà, ẹ máa lọ, ẹ máa lọ, ẹ máa lọ. Lọ o. Ó yá. Àjọkẹ́. Dòrémí. Àṣegbé. Dòrémí. Ó ti dà, ó ti dà. Kò lè tó. Mi ò gbà kò lè tó. Kò lọ mọ́. Kò kú mọ́. Kò kú mọ́. Dòmímí nìyẹn. Dòrémí. Àgùn ńlá. Àgùn tẹ̀tẹ̀ ní. Àgbà. Ó kù 2. Kò ronú. Kò ronú. Ọ̀rọ̀ kan náà ni. Kìí ṣe ọ̀rọ̀ kan. Ó kù 2. Àṣelé ìgbé ni. Àṣegbé. Dòrémí. Ó kẹyọ kan. Àtijọ́. Wọ́n ní ká fàṣẹ tẹ̀sí. Ó dà pé ilé ẹ̀kọ́ yìí ó dà ìgbà máa padà wá. Torí kò. Àti wáyé gan wọ́n ló le. Ẹni sùúrù wọ́n sọ 100 ṣe mọ̀ pé ẹjọ́ wá ní. Àjọ wá. Rárá, ẹjọ́ wá. Ẹjọ́ wá. Ẹjọ́ wá. Ẹ tọ́ka sẹ́ni tó sọ. Ẹ tọ́ka sẹ́ni tó sọ. Ẹ̀yin ni. Ẹ má pààrọ̀ ta ló sọ 100 ẹ ṣàánú. Ẹ̀yin nìkan lẹ sọ. Ẹnu yín ni mo ti gbọ́. Mo gbọ́ 100 bí. Ẹ̀yin kọ́ lẹ sọ òkè báyìí. Ṣé bí ẹjọ́ wá ni? Ta ni? Alẹ́ ni náà. Àwọn. Àwọn èwo. Àwọn tó wàṣà aláwàró. Àjọ wá. Ṣé ìbéèrè kelo? 4. Ó kẹyọ kan. Bẹ́ẹ̀ni. Ẹ má wo mi bẹ́yẹn. Ẹ̀yin lẹ ń ṣètò. Sisi. Òun ṣọ̀rọ̀ tẹ̀ ló wà lẹ́yìn. Àyà gbọ́n, ògúngbè náà gbọ́n. Lọ́dà, kí ni Yorùbá ń pè ní àkẹ̀? Nǹkan tó ti bàjẹ́. Àkẹ̀ kìí ṣe nǹkan tó ti bàjẹ́ o. Ọmọ àkẹ̀. Kí wá ní àkẹ̀ yẹn gangan? Àkẹ̀ tí ọmọ tí ò dáa. Rárá, kí ni àkẹ̀? Mi ò tí ì ṣetán o. Àkẹ̀. Ayé àdá Sisi. Kí ni àkẹ̀? Àkẹ̀. Ọmọ
ọmọ àkẹ́ tó máa ń pèèyàn lọ́mọ àkẹ́. Ọmọ tó bàjẹ́ ni ọmọ kí wá ní àkẹ́? Kí ni ìdí tó fi ń pè ní ọmọ àkẹ́? Kí ni ẹni sùúrù ẹ ti sọ pé ẹ kò sí. Rárá rárá. Ewúrẹ́ làkẹ́. Ọmọ aláìgbọràn. Ewúrẹ́ ò ń gbọ́ràn. Ọmọ àkẹ́. Ọmọ tí ò ń gbọ́ràn. Irú ewúrẹ́ ni, ṣùgbọ́n irú ewúrẹ́ wo? Abo ewúrẹ́. Ó dáa, abo ewúrẹ́ ni tí ì lọ ó sì kú. Ó ti pé. Ṣé bíbélì mẹ́wàá ni? 5 ni. Adúpẹ́. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Ẹ jókòó. Ẹ ṣeun olóòtú. Kí ló kàn yín ìyá mi? Orúkọ mi ni arábìnrin Olútọ́lá Dáramọ́lá. Ẹ sì tún lè pè mí ní ìyáàfin Olútọ́lá Dáramọ́lá. Iṣẹ́ ọ̀lẹ ń ṣe. Agbóhùnsáfẹ́fẹ́ lè mí. Kí la fi ń gbóhùnsáfẹ́fẹ́? Èdè Gẹ̀ẹ́sì ni. Èdè Gẹ̀ẹ́sì mo fi ń gbóhùnsáfẹ́fẹ́. Ó dáa, kí lẹ wá ṣe ń bí? Mo wá kópa lórí ètò Masọyinbo. Rárá, ṣebí òkè tó ń sọ lẹ́ẹ̀kan yẹn mo ní a ti yọ sílẹ̀. Ẹ jẹ́ ká là láti bẹ̀rẹ̀ báyìí o. Àwọn wo ló bá yín wá? Gbogbo ilé ló bá mi wá. Tí bá dẹ̀ gan ní Gẹ̀ẹ́sì kan, a máa yọ ń bí. Wọn ò ní sọ Gẹ̀ẹ́sì, mo jẹ́rìí wọn. Ó tọ́dún mélòó lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́? Ó ń lọ sí 20 ọdún. 20 ọdún? Bẹ́ẹ̀ni. Ìbéèrè àkọ́kọ́, owó èyí ẹ bá mi parí ẹ̀. Kọ́ba ó gbó, kọ́ba ó tọ́, orí ahọ́n ní gbé. Rárá, a ti sọ báyìí èmi bí olóòtú mo ti sọ pé kò séèyàn tó ń bẹ́ nìkankan wá. Lábẹ́ o, ìgbà tẹ níta ló bá mi wá, mo ní gbogbo ilé pátá ló bá mi wá, sì sọ ohunkóhun. Kọ́ba ó gbó, kọ́ba ó tọ́, orí ahọ́n ní gbé. Orí ahọ́n ní gbé, ìsàlẹ̀ ikùn ló wà. Bábí. Wọ́n ní ìsàlẹ̀ ikùn ló wà. Wọ́n sọ. Ó yẹ ẹ tú sọ. Ẹni dúró. Ó yẹ ẹ tú sọ. Ṣé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀? Kọ́ba ó gbó, kọ́ba ó tọ́. Kọ́ba ó tọ́, orí ahọ́n ló wà. Ẹ ní sùúrù. Ẹ máa sọ. Mo nísàlẹ̀ ẹkùn ló wà. Ní kí ni wà? Jùgbọ́n tó bá ṣe pé wọ́n sọ nǹkan tó sọ yẹn ń bí,
a máa fún wọn, kò sí nǹkan tá a máa ṣe sí i ṣùgbọ́n kò bá kùn gbé ọ̀rọ̀ ń bẹ lódò òkun. Ókè yẹn bá mi yọ mẹ́ torí. Kí náà tó ń yọ? Wọ́n ní ẹ̀jọ́ wa. Olóòtú ẹ ṣe sùúrù, ẹ na sùúrù sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. À ń nà. Ẹ náà. Kò nà tó. Ẹ jẹ́ á máa bẹ́tò lọ. Ó dáa. Ara òun lélẹ̀. Èèyàn kanra, èèyàn lè kanra. Ẹ fún mi ní ọ̀rọ̀ 10 tó ní ara nínú. Ara ilé. Ara nìyẹn kì í ṣe ara. 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 Ẹni sùúrù, ìpara. Ìpara. Ìlara. Ó di méjì. Mo fẹ́ lo èdè kan ni. Ó yẹ máa lò. Ìwọra. Ìtura. Ó di 4. Mélòó lẹ ní kí n? 10 ni. 10 ni mo pè é. Ìlọ́ra. Èèyàn lè lọ́ra. Bámi. Ẹni sùúrù, ṣé kò sákòókò àti ronú ni? Jẹ́ ìròyìn náà, ó ti tó ṣẹ́jú 10 sí tó ti ń rò ó. Ó yá. Ìmúra. Ìmúra ó di 5. Ìlera. Ìlera ó di 6. Ìnara. Èèyàn lè nara ó di 6. Ìrora. Ìrora ó di 7. Ìṣúra. Ìṣúra ó di 8. Ìgara. Gara. Ó di 9. Bá mi yọ. Ó ti sọ. Ìríra. Ó di 10. Ṣé mo kanra ni? Ṣé wọ́n gbà ni? Ta ló ń kanra? Ìlara bá mo ṣe lára. Wọ́n gba nǹkan mo dẹ̀ yìí. Ṣé mo yọ òkè tẹ́ sọ lẹ́ẹ̀kan? Ta ló wá ń kanra? Ṣé ti rí ṣe wọn ò fẹ́ràn mi. Wọ́n fẹ́ràn èmi náà mò ń ṣọ́ra fún yín. Ẹ̀yin náà ẹ fura. Pánsá ò fura. Pánsá ìbéèrè kẹta kí ni pánsá? Pánsá mímí. Pánsá ò fura, pánsá já sásán. Ẹ má ìpa nǹkan kan rẹ́ o, mo ṣì ń ronú lọ́wọ́ o. Wọ́n ní pánsá ò fura. Pàkúté ni. Ó dàbí nǹkan tí wọ́n bíi pé kéèyàn dẹ nǹkan sílẹ̀. Níta máa rẹ́yìn sí náà ni. Ta ló mọ̀ kí ni pánsá? Jẹ́ káwọn tí wọ́n tẹ̀lé mi wá kí wọ́n ràn mí lọ́wọ́ kẹ́ ẹ tó parẹ́. Ẹ ní sùúrù o, ṣé mi ò ní sùúrù tó? Ní. Ta ni mò ń kanra mọ́? Kí ni lóde mo máa kanra?
kí ló lófòófó ṣe? Níbo lẹ̀ ń gbé? Ìlú Ìbàdàn ni mò ń gbé. Ní agbègbè wo? Agbègbè Ìdí-Ìṣin. Ìdí-Ìṣin? Bẹ́ẹ̀ni. Tẹ́ bá ń kúrò ń bí, báwo lẹ ṣe máa dé Ìdí-Ìṣin? Tá a bá kúrò ń bí, a lè wọkọ̀ níwájú iléèwé yìí tàbí ká dé títì lọ́hùn ká tó wọkọ̀. Tá a bá débi ilé epo kan, mi ì fẹ́ dárúkọ ẹ̀, a lè rọ́kọ̀ ńbẹ̀. A lọ sí Dùgbẹ̀. Tá a bá wá dé Dùgbẹ̀, tá a bá rìn síwájú, a kọjá ibi tá a mọ̀ sí ibi tí wọ́n ti máa ń fi ìwé ránṣẹ́ látijọ́. Tẹ́ ẹ bá sún síwájú díẹ̀, ẹ rí àwọn ọkọ̀ tó ń lọ sí Ẹlẹ́yẹlé Ìdí-Ìṣin. Àwọn ọkọ̀ yẹn lẹ́wọ̀ tẹ́ fi dé Ìdí-Ìṣin. Ó dáa. A ti ń jẹ Olúbàdàn báyìí. Bẹ́ẹ̀ni. Ó ti tó mẹ́rìnlélógójì. Ẹ bá mi dárúkọ Olúbàdàn 5. Olúbàdàn 5. Ọba Àṣàǹkẹ́. Ọba Ọ̀pẹ́rìndé. Ọba tó wàjà láìpẹ́ yìí, Ọba Ọlákùlẹ́yìn. Ọba Ògúnmọ́lá tó ti jẹ tipẹ́tipẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ lè ṣèwádìí yín. Àti Ọba Akínyẹlé. Ó kù 2. Ábà. Ṣé 5 ni mo sọ ni? 5 lẹ pé. Ṣé bí Ìbàdàn la wà? Báwo máa ṣe máa bẹ̀rẹ̀ 5? Ìbéèrè mélòó lẹ ti dáhùn báyìí? Ẹyọ kan péré ló kù. Ọkàn yín ti balẹ̀ jù. Ọlọ́run ni. Èèyàn máa ń sín. Ẹ fún mi ní nǹkan 4 téèyàn lè sín. Èèyàn lè sín tọ́. Èèyàn lè sín tọ́. Ẹni sùn. Bóyá ẹ̀bùn owó yìí báyìí, èèyàn lè sín tọ́. Àkọ́kọ́, ìkejì, èèyàn lè sín run. Èèyàn lè sín gbẹ́rẹ́. Èèyàn lè sín lẹ̀kẹ̀. Ó kù kan. Àní sínwé o lórúkọ Jésù. Èèyàn dẹ̀ lè sín dẹmádé lóòótọ́. Ó dà ó kù. Ó ti pé 5. Ẹ fẹ́ bá mi fèmí sí. Àwọn tó bá mi wá ní pé kí n máa bọ̀ nílé. Ẹ bá ń pàtẹ́wọ́. Ẹ ṣé o. À ń padà bọ̀ ń bí. Kò yà mí lẹ́nu wípé àwọn ọmọ ilé ẹ̀kọ́ yìí pé wọ́n ń pegedé nínú ìdánwò nítorí téèyàn bá ti ní ìmọ̀ Yorùbá àti ṣoríire àti pegedé nínú nǹkan tó bá ń ṣe ó máa ń rọrùn nítorí pé Yorùbá fúnra rẹ̀ jẹ́ ìmọ̀ lọ́tọ̀. Inú mi dùn pé ó jowó mi inú mi ò dùn sí yẹn o ṣùgbọ́n inú mi dùn wípé ẹ̀ ń pegedé ìdánwò kan dán kí nǹkan dán
kán dán èèyàn kan wò bóyá ó máa dán. A dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ ibi wọ́n ń dán nígbà tó bá ń dán wọn wò. Wọn ò ní ṣàìdán mọ́ o. Kí ni ìrírí ẹ nípa ìdánwò yìí àti kí ni èròǹgbà ẹ kó tó ṣèdánwò náà? Ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ tí mo kọ́kọ́ gbọ́ nípa ìdánwò yẹn, ẹ̀rù bà mí pé ṣé mo lè ṣe báyìí. Àmọ́ bí àwọn olùkọ́ mi ṣe ń kọ́ mi, wọ́n ń kọ́ mi gan-an. Wọ́n ń fi gbogbo agbára wọn sínú nǹkan tó ń kọ́ mi. Tí kò bá yé mi, má tún lọ tún wọn bá pé kò yé mi. Wọ́n tún máa tún mi kọ́ wọn ní sọ pé àwọn ti kọ́ mi tẹ́lẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ ẹlẹgbẹ́ mi náà wọ́n máa ń ràn mí lọ́wọ́. Àjọ máa ń ṣe àwọn ìbéèrè tí wọ́n ti béèrè. Mo fẹ́ sọ revision àbí àtúnyẹ̀wò. Àjọ máa ń ṣe àtúnyẹ̀wò ẹ̀kọ́ ọdún tó ti lọ tẹ́lẹ̀. Mo dẹ̀ tún gbàdúrà, mo kàwé gan-an. Ìgbà míì àní tètè sùn tá máa kàwé pé mo gbọ́dọ̀ yege nínú ìdánwò yìí. Mo dẹ̀ gba A11. Mọ́kànlá? Lóòótọ́ ó gba A11. Mọ́kànlá nínú mọ́kànlá. Ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún fún ẹ. 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 Ṣé òun náà kọ́? Mẹ́wàá nínú mọ́kànlá. Ẹ jẹ́ kó máa bọ̀ kó wá rárá rárá di. Ó máa jókòó síbi. A mélòó nínú mélòó? Jẹ́ kó sọ. A10. Sọ sókè o. A10. Nínú 11. Nínú 11. Ṣé o ti wò pé o máa gbà àbí ó kọ̀ wá bẹ́ẹ̀? Ṣé mọ̀ pé nígbà míì ó máa ṣe èṣì? Eléyìí ó máa wọ́n tó ń jẹ́ ṣe èṣì. Kí ni kí nǹkan ṣe èṣì? Sọ. Kó má bọ̀ sí. Ṣe èṣì. Nǹkan tẹ́ ẹ sọ náà ni ṣíṣe. Ṣé o kàn kí ni báwo ló ṣe gbáradì fún ìdánwò yìí àti wípé kí ni ipa tí ilé ẹ̀kọ́ kó nípa bí o ṣe ṣèdánwò náà? Mo máa ń kàwé mi dáadáa. Kí n dẹ̀ tó kàwé, màá gbàdúrà, màá fi gbogbo ẹ̀ lé Olúwa lọ́wọ́ kí wọ́n ràn mí lọ́wọ́ kí mo lè ṣe dáadáa ní ìdánrawò yẹn. Àwọn tó gba A10 pọ̀. Ṣá máa rówó ọkọ̀ padà sílé báyìí? Àwọn tó gba 11 nínú 11 yẹn, ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún fẹ́yàn kọ̀ọ̀kan nínú wọn. Àwọn tó gba mélòó? 5, ẹgbẹ̀rún lọ́nà 50 fún kọ̀ọ̀kan nínú wọn. Ṣé wọ́n ṣe Yorùbá nínú rẹ̀? Gbogbo wọn ló ìdí tí mo fi fún wọn lówó náà nìyẹn. Tó bá yẹ pé wọ́n gbà. Kí ni ẹ wò pé torí olùkọ́ Yorùbá lèmi, mo máa béèrè ìbéèrè tó jẹ mọ́ Yorùbá. Ipa wo lẹ rò pé ìmọ̀ Yorùbá yín kó nínú bí
bí ẹ ṣe pegedé. tó fẹ́ sọ pé kò sí màá gbowó mi padà. ẹ jọ̀ọ́ ṣé ẹ lè béèrè ìbéèrè yẹn lẹ́ẹ̀kan sí i. Ipa wo ni ìmọ̀ ẹ̀kọ́ Yorùbá kó nínú bó ṣe ṣe àṣeyọrí ní ìdánrawò tó ṣe? Ipa tó kó ni tí èèyàn ò bá gbọ́ Yorùbá tàbí tí wọ́n ò bá lè sọ, tí wọ́n ò bá dẹ̀ tún lè kọ sílẹ̀, wọn ò ní lè ṣe ìdánrawò yẹn dáadáa, pé wọn ò ní mọ nǹkan tí wọ́n kọ sínú ìwé yẹn. Ìwọ ńkọ́? Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ọmọ Yorùbá ni mí. Gbogbo àwọn ìbéèrè yẹn mo máa ń kọ́ fi sí Yorùbá náà kí n tó kọ sílẹ̀, torí Yorùbá yé mi ju èdè Gẹ̀ẹ́sì lọ. Orí ẹ pé ẹ jọ̀ọ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn, ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn, ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn, ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Inú mi dùn láti wà ń bí lónìí. Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni pé kí a tẹra mọ́ nǹkan tí a bá mọ̀ ṣe. Pé mo wà níbí lónìí náà kì í ṣe wípé mo kọ́ Yorùbá àbí mo lọ sílé ẹ̀kọ́ gíga láti kọ́ èdè Yorùbá. Ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà ni mo kà. Ṣùgbọ́n Yorùbá ni kò sọ̀rọ̀ kọ̀ǹpútà ni ẹ̀rọ wo ni ò yára bí àṣá èwo ló ń yára bí ìdì. Nǹkan tí mo lọ kà nílé ẹ̀kọ́ gíga nìyẹn, ṣùgbọ́n Yorùbá ni mò ń ṣe báyìí. Nǹkan tá a bá mọ̀ ṣe ká tẹra mọ́. Ẹ̀yin àbúrò mi àtẹ̀yin òbí wa, tẹ bá ti rí ìṣesí àwa tá a ṣe nǹkan tá à ń fara mọ́, tẹ̀dẹ̀ rí pé ọ̀nà wà ń bí kíní yìí o, ẹ jọ̀ọ́ ẹ bá gbárùkù tì wọ́n. 20 ọdún sẹ́yìn tí ọmọ yín bá sọ wípé òun fẹ́ lọ máa tóun fẹ́ di òṣèré, àwọn àti òkè ibo ló fẹ́ gbọ́n ọ̀dọ́ fẹ́ tó sọ ní olóò fẹ́ lọ ṣeré lẹ́yìn tó lọ sílé ẹ̀kọ́ gíga ó fẹ́ lọ ṣeré. Ṣùgbọ́n nísìnyí tọ́mọ wa bá sọ wípé òun fẹ́ di òṣèré, inú wa máa dùn. Àbí kó lóun fẹ́ máa ṣe eré ìdárayá, inú wa máa dùn. Nítorí àwọn kan ṣe tí wọ́n gbà tí wọ́n yanjú ń bẹ̀. Kò ní yà yín lẹ́nu wípé tó bá yá nísìn àwọn ọmọ á máa sọ wípé àwọn fẹ́ di olùkọ́ èdè Yorùbá. Ẹ mọ̀ tó jẹ́ pé inú yín á dẹ̀ tó dùn pé ọmọ yìí ó sọ pé òun fẹ́ di olùkọ́ èdè Yorùbá. Ṣé àwọn kó ṣeé ṣe? Torí pé lágbára Ọlọ́run gbogbo yín pátápátá lẹ máa yàn, tẹ máa yanjú. Gbogbo ibi tí àwọn òbí yín ò dé ẹ máa débẹ̀, ẹ máa jù bẹ́ẹ̀ lọ. Lágbára Ọlọ́run ni o, lágbára Ọlọ́run ni o. Ìyàwó náà ibi tá a dé tẹ́ ẹ sọ pé olùkọ́ olótùú, àwa náà tó bá yá tẹ́yìn bá ti dàgbà àwọn máa wò yín lókè ni, torí ẹ máa ga ju gbogbo wa lọ. Gbogbo yín tẹ́ wà ní pátápátá ẹ máa ga ju gbogbo wa lọ láṣẹ Èdùmàrè. Ẹ ṣé gan ni o, ẹ ṣé gan ni o, ẹ ṣé gan ni o. Ó dà. Ìbéèrè ni lórí orúkọ yín ni. Nígbà tí mo gbọ́ tí wọ́n ń pè wọ́n ní Ọlálékan òun ni ó wọ́pọ̀ tá a mọ̀. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé orúkọ yín àti pé níbo gan-an lẹ ti wá Fábilọ́lá? Ẹ ṣé gan ni. Ṣé mọ̀ pé Ọlálékan Yorùbá àjùmọ̀lò ni Ọlálékan, ṣùgbọ́n ọba ilé ni mo ti wá. Bàbá mi wọn ò gbọ́ Yorùbá àjùmọ̀lò tí gbogbo wa ń sọ yìí, wọn ò sọ mí ní Ọlálékan. Ẹyọkan ni Yorùbá àjùmọ̀lò, ẹyọkan ni ọba, ẹ̀ka èdè tiwa lọ́ba. Ọlálékan, ọlálé ẹyọkan ni.
ìtumọ̀ orúkọ kan náà ni ṣùgbọ́n pípè wọn ó yàtọ̀ síra. Tí bàbá mi bá fẹ́ pè mí máa lọ Ọlálékan àbí Lékan, ṣùgbọ́n tí àwọn èèyàn bá pè mí wá ní Lékan, ṣùgbọ́n ìkan ní méjèèjì, ṣùgbọ́n èdè ọba ni wọ́n fi sọ mí lórúkọ, kì í ṣe Yorùbá àjùmọ̀lò. Ìkan ní Ọlálékan. Èmi wá yan Ọlálékan láàyò, Ọlálékan torí orúkọ mi nìyẹn. Ọlálékan a sọ Lékan. Ẹ ṣé. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Nígbà tí màá pe Bùkúnmi Akérèlé fún ohun tí ó kọ, ẹ bá mi ṣe alátẹ̀wọ́ bó ṣe ń bọ̀. Lórúkọ aláṣẹ àti olùdarí iléèwé yìí, àwọn olùkọ́ àti gbogbo akẹ́kọ̀ọ́ ni mò ń kí ọ̀gbẹ́ni Ọlálékan Fábilọ́lá. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí ẹ jẹ́ kí èdè Yorùbá parun. Mo gbàdúrà fún yín pé àdélébáre àrìnàkórè rere á jẹ́ sí gbogbo wa. Ìpàdé wa bí ọ̀yin. Ẹ ṣé gan ni o, ẹ ṣé gan ni o. Mo dúpẹ́ o, ẹ ṣé gan ni. Ẹ ṣé àdúpẹ́ ẹ̀kún àtàrò tó bá tó ní. Ní orúkọ àwọn ìgbìmọ̀ iléèwé yìí àti olùdarí àti àwọn alábòójútó àti àwọn akẹ́kọ̀ọ́, a fẹ́ fún ní àwọn káàbọ̀ ẹ̀kú ráńpẹ́ yìí. Ẹ ṣé gan ni. Mo dúpẹ́ o, ẹ ṣé gan ni. A dúpẹ́ o, ẹ ṣé.